ó tún kù eléyìí náà female ejaculation powder là ń pè obìnrin tí wọ́n bá dábẹ́ fún obìnrin tó bá mọ̀ pé okó ò kì í dùn mọ́ tó bá mọ̀ pé ó máa ń dùn òun tó bá mọ̀ pé ara òun ò kì í dìde sí ọkùnrin òun ni nǹkan tó nílò ní female ejaculation powder òun ni powder ni tó bá ti rọra dà sínú tí àbínújú nǹkan gbé mu in fact 5 minutes lẹ́yìn ìṣẹ́jú márùn-ún tó bá mú ara ẹ máa dìde ìbálòpọ̀ yẹn á wá dùn mọ́ ó máa dàbí ẹni wípé o ti wà ní another side like another world tí o experience rí sweetness tí o experience rí sórí ìwọ tó máa ń sọ wípé sex is overrated as obìnrin try this female ejaculation powder ẹ try ilé wà láì ọmọ owó kò kiri ní ọlọ́run kódà má jẹ́ kí n sọ̀rọ̀ jù kókó máa wá dùn mọ́ ẹ inú ẹ̀ wá dùn ìfọkànbalẹ̀ àdé ò ní kanra mọ́ ò ní dì kiri mọ́ nígbà táyé bá ti release